Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ní Ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí ló ṣe ìpàdé alátìlẹ̀kùnmọ́rí kan pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ lọ́gàálọ́gàá àti lẹ́nulọ́rọ̀ nínú ètò ààbò ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìpàdé ọ̀hún ló dá fìrìgbàgbó lórí ọ̀nà àbáyọ sí ìṣòro èyí tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà ní ẹ̀ka ètò ààbò, èyí tí àwọn agbésùmọ̀mí, àwọn Boko Haram, àwọn ajínigbé àti gbogbo àwọn ìwà ọ̀daràn míì tí wọ́n ń dúnkòokò rẹ̀ mọ́ omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà tí wọn ò jẹ́ kó tòrò fún gbogbo ọmọ ilẹ̀ yìí láti mu. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ohun abájìjọwò gẹ́gẹ́ ní gún o. Ìdí rèé tí Ààrẹ Bọ́lá Tinubu ṣe pé ìpàdé òní pàjáwìrì náà láti ṣe pẹ̀lú gbogbo àwọn tí wọ́n jẹ́ lọ́gàálọ́gàá ní ẹ̀ka ètò ààbò, àwọn tí wọ́n jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ní ẹ̀ka ètò ààbò àti àwọn tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ní ẹ̀ka ètò ààbò sí ààrẹ. Gbogbo wọn pátá ni wọ́n ń bẹ níbi ìpàdé ọ̀hún èyí tó wáyé ní Ọjọ́bọ̀ ní ilé ìjọba nílùú Àbújá. Lára àwọn tó wà níbi ìpàdé náà níbẹ̀ ńlá ti rí ẹni tó jẹ́ olùdámọ̀ràn àgbà pàtàkì sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ ètò ààbò, Ọ̀gbẹ́ni Nuhu Ribadu. Ó wà níbi ìpàdé náà alákòóso fún ètò ààbò nílẹ̀ yìí, ajagunfẹ̀yìntì Christopher Musa, òun náà bọ́ńbẹ̀. Ọ̀gá àgbà fún ètò ààbò nílẹ̀ yìí, General Olúfẹ́mi Olúyìdé, ó ń bẹ níbi ìpàdé ọ̀hún. Ọ̀gá àgbà fún iléeṣẹ́ ológun ikọ̀ ti orí ilẹ̀, Lieutenant General Waheed Shuaib, ó wà níbi ìpàdé náà. Bákan náà, ọ̀gá àgbà fún ẹ̀ka ọ̀rọ̀ ètò ààbò ikọ̀ òfurufú tójú omi àti gbogbo àwọn tí wọ́n jẹ́ lọ́gàálọ́gàá, pàápàá jù àwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS tó fi mọ́ gbogbo àwọn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò, gbogbo wọn pátá ló wà níbi ìpàdé ọ̀hún, níbi tí Ààrẹ Tinubu ti ń béèrè wípé kí ni ọ̀nà àbáyọ sí ìṣòro ètò ààbò èyí tó mẹ́hẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Níbi ìpàdé ọ̀hún lóníkálukú bẹ̀rẹ̀ sí ní mú àbá àti àmọ̀ràn wá fún Ààrẹ Bọ́lá Tinubu, ọ̀nà tí wọn yóò gbà láti lè dẹ́bù kí wọ́n lè kápá àwọn agbésùmọ̀mí ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Látàrí wàhálà kan èyí tó tún súyọ báyìí lórí iléeṣẹ́ ìjọba kan èyí tí wọ́n ní ayédèrú ni, èyí tí wọ́n ní Ọmọọba Adéyẹmí Adéníyì Matthew òun ni ọ̀gá àgbà rẹ̀, bẹ́ẹ̀ sì rèé tí Fẹ́mi Gbàjàbíàmílà tó mọ̀ sí òbítíbitì owó èyí tó ń jáde lọ sí àjọ ọ̀hún. Ẹni tí í ṣe alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú SDP Ọ̀gbẹ́ni Gombe, Sadiq Gombe, òun mà ló ti pè fún wípé ó yẹ kí ẹni tó jẹ́ olórí òṣìṣẹ́ sí ààrẹ ilẹ̀ yìí Fẹ́mi Gbàjàbíàmílà kó kọ ìwé fipò rẹ̀ lẹ̀, tàbí kí ìjọba kí wọ́n gba iṣẹ́ lọ́wọ́ rẹ̀ lórí ẹ̀sùn ọ̀hún èyí tí wọ́n kà sí lọ́rùn. Nínú ọ̀rọ̀ náà èyí tí alága fún ẹgbẹ́ òṣèlú SDP Ọ̀jọ̀gbọ́n Sadiq Gombe èyí tó bá àwọn oníròyìn sọ lẹ́yìn ìpàdé èyí tí ẹgbẹ́ òṣèlú SDP tí wọ́n ṣe ní Ọjọ́bọ̀ lọ́sẹ̀ yìí nílùú Àbújá lólú iléeṣẹ́ ẹgbẹ́ náà. Lẹ́yìn ìpàdé ọ̀hún èyí tí Ọ̀jọ̀gbọ́n Sadiq Gombe tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbẹ̀ ló ti sọ wípé orílẹ̀-èdè èyí tí òtítọ́ bá ti kùnà, ó ní oríṣiríṣi àwọn iṣẹ́ ibi, ìwà àjẹbánu ni ó máa ṣẹlẹ̀ nírúfẹ́ orílẹ̀-èdè ọ̀hún. Ó ló jẹ́ ìyàlẹ́nu sí òun wípé ẹni tó jẹ́ olórí òṣìṣẹ́ sí ààrẹ èyí tó jẹ́ pé ipò tó tóbi òun ló dì mú. Ó ní irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ ni ajere ìwà bàjẹ́ òun símọ̀ títí di àsìkò yìí tó sì yan fandafanda láàrin àwọn ẹni rẹ̀ ní orílẹ̀-èdè yìí. Ó ní ìbájẹ́ wípé orílẹ̀-èdè tí wọ́n ti mú òtítọ́ àti ìbẹ̀rù Ọlọ́run lọ́kùnkúndùn ni. Ó ní lásìkò yìí ó yẹ kí wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ Fẹ́mi Gbàjàbíàmílà, tàbí kí òun tìkálára rẹ̀ kó ti kọ ìwé fipò sílẹ̀ kó sì wà ní àhámọ́ àwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ níbi tí wọ́n ti máa ṣe ìwádìí ẹ̀sùn èyí tí wọ́n kà sí lọ́rùn. Lákòótán, nínú ọ̀rọ̀ Ọ̀jọ̀gbọ́n Gombe, ó ní òun yóò rọ ìjọba àpapọ̀ àti àwọn tí ọ̀rọ̀ kàn láti ṣe ìwádìí ọ̀fìnkínító lórí ẹ̀sùn ọ̀hún èyí tí wọ́n kà sí Fẹ́mi Gbàjàbíàmílà lọ́rùn tó ní í ṣe pẹ̀lú Ọmọọba Adéyẹmí. Ẹni tí ajere ìwà bàjẹ́ òun bá sì ṣímọ́ lórí kí wọ́n fi ọwọ́ òfin kí wọ́n fi gbé e. Ìròyìn
Fẹ́lífẹ́lí TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Fún ìpalẹ̀mọ́ ìbò tàwọn gómìnà tí ó wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè òun mà ló ti rọ gbogbo olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n má ṣe ta ọjọ́ ọ̀la wọn nítorí ohun tí wọn yóò jẹ èyí tó jẹ́ pé láàrin ìṣẹ́jú péréte ó ti tán lẹ́nu àti ní ọwọ́ wọn o. Adélékè èyí tó rọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí wípé àwọn ń rí àwọn sì ń gbọ́ pẹ̀lú kùrùkẹrẹ èyí tí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò pàápàá jù ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ṣe káàkiri láti gba káàdì ìdìbò alálòpẹ́ tá a mọ̀ sí Permanent Voters Card PVC lọ́wọ́ àwọn ènìyàn tí wọn yóò sì kọ nọ́mbà kan èyí tó ń bẹ lára rẹ̀ sílẹ̀ èyí tí wọn yóò lò láti fi dàbàrú ètò ìdìbò èyí tí ó wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìdí rèé tí gómìnà Adélékè ṣe pariwo fún gbogbo àwọn ènìyàn káàkiri igun mẹ́rin èyí tó gbé ìpínlẹ̀ Ọ̀ṣun dúró wípé bá a bá rí ẹnikẹ́ni yálà olóṣèlú tàbí ará ìlú tàbí ènìyàn kan èyí tó bá wọlé tọ̀ wọ́n wípé kí wọ́n mú káàdì ìdìbò alálòpẹ́ wọn wá, àwọn yóò fún wọn lówó. Wọ́n ní kí wọ́n kọ̀ jálẹ̀ kó má ṣe gbọ́ sí wọn lẹ́nu. Ó ní àwọn ọ̀jẹ̀lú, àwọn jẹgúdújẹrá, ọ̀tá ìlọsíwájú ìpínlẹ̀ Ọ̀ṣun irú wọn ni wọ́n ń béèrè fún káàdì ìdìbò alálòpẹ́ náà. Adélékè ní kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n tẹ́tí o nítorí wípé ohun tí ń tán ńlọdún eégún, ọmọ aláàgbà ń bọ̀ wàràkàrà bí ò bá ṣọ́ra o. Wọ́n ní bí wọ́n bá torí tí wọn yóò jẹ èyí tí ò lè pẹ́ lọ́wọ́ wọn bí wọ́n bá ta ọjọ́ ọ̀la wọn yóò ṣe àkóbá fún ìlọsíwájú ìpínlẹ̀ Ọ̀ṣun lápapọ̀. Ọ̀rọ̀ yìí wà nínú ọ̀rọ̀ kan èyí tẹ́ni tó jẹ́ agbẹnusọ fún Adémọ́lá Adélékè tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Rashidi Ọláwálé èyí tó fi léde nílùú Òṣogbo tí ṣe olúìlú ìpínlẹ̀ Ọ̀ṣun fún àwọn oníròyìn. Bákan náà ni Adélékè ṣe ìkìlọ̀ fún gbogbo ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo pàápàá jù ẹgbẹ́ òṣèlú APC láti dákun dábọ̀ kí wọ́n jìnnà sí nǹkan tó lè da ìlànà àti ìpinnu rere ọjọ́ ọ̀la ìpínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n jìnnà sí i kí wọ́n sì gba àlàáfíà láàyè nínú ètò ìbò tàwọn gómìnà tí ó wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tá a wà nínú rẹ̀ yìí. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti tẹ àwọn afurasí elétùtù ọlà owó kan nílùú Ìbàdàn tí í ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, wọ́n ní àwọn méjèèjì ọ̀hún tí wọ́n mú ni wọ́n ká ẹ̀yà ara ènìyàn mọ́ wọn lọ́wọ́ o, léyìí tí wọ́n gbà lérò wípé wọ́n fẹ́ lò ó fún ètùtù ọlà ni. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti sọ̀rọ̀ látẹnu ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Àyànládé Ọláyínká ṣe lálàyé wípé lórí ìròyìn kan èyí tí wọ́n fi tó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ létí, ìdí rèé tí iléeṣẹ́ ọlọ́pàá náà ṣe támọ́ra o èyí tí alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún eyín CP Abímbọ́lá Olúgbéngà ṣe páláṣẹ fún àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ rẹ̀ tó ń ti ìrànlọ́wọ́ àjọ Àmọ̀tẹ́kùn láti tètè lọ sí ààyè ọ̀hún èyí tí wọ́n sì rí àwọn méjì kan èyí tí ọwọ́ tó wọn, léyìí tí wọ́n ní àwọn èèyàn ọ̀hún ti wà ní àkóló ọlọ́pàá. Ọ̀gbẹ́ni kan Ṣítù Ísà èyí tí wọ́n mú ní agbègbè Kájọlà nílùú Ìbàdàn òun ló ṣàtọ́nà lọ sí ọ̀dọ̀ àwọn ènìyàn yòókù èyí tí wọ́n mú o, léyìí tí wọ́n sì ká ẹ̀yà ara ènìyàn mọ́ wọn lọ́wọ́ tí wọ́n gbà wípé wọ́n fẹ́ lò ó fún ètùtù ọlà. Wàyí o, iléeṣẹ́ ọlọ́pàá náà ní ìwádìí ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu báyìí láti mọ ibi tí ọ̀rọ̀ náà yóò já sí kó tó di wípé wọ́n taari àwọn afurasí ọ̀hún lọ sí ilé ẹjọ́. Ní àkótán nínú ìròyìn wa fún ti tòní, ṣé àdúrà tó yẹ kí kó wá wa kó máa gbà ní wípé kọ́lọ́hun má jẹ́ ká ṣi ọ̀rọ̀ sọ kórí má ṣe wá ní asọ̀rọ̀ sọ bótò. Wọ́n ní ẹni tó jẹ́ agbẹjọ́rò fún gbajúgbajà DJ agbẹjọ́rò Rotimi Stephen èyí tó jẹ́
agbẹjọ́rò fún DJ Chicken Adémọ́lá Abíọ́dún tí gbogbo èèyàn mọ̀ sí DJ Chicken òun mà ló ti sọ̀rọ̀ báyìí wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ó ti tẹ DJ Chicken látàrí ọ̀rọ̀ kan èyí tó ti ẹnu asọ̀rọ̀sọbótò DJ Chicken jáde wípé bí Tinubu bá lè wọlé fún sáà ẹlẹ́ẹ̀kejì lọ́dún 2027 wípé òun yóò pa ọmọ ààrẹ ilẹ̀ yìí Ṣèyí Tinubu o. Lórí fọ́nrán kan èyí tí DJ Chicken sọ ọ̀rọ̀ yìí tó sì fi sórí ìkànnì ayélujára èyí tó ń tàn káàkiri bí ejò apá ìpátán káàkiri orí ayélujára níbi tó ti ń dúnkokò mọ́ ọmọ ààrẹ ilẹ̀ yìí Ṣèyí Tinubu wípé òun yóò pa á tí bàbá rẹ̀ ti ṣe ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu bá fi lè já ewé olúborí nínú ètò ìbò ọdún 2027. Àwọn ọ̀rọ̀ èyí tó ti ẹnu asọ̀rọ̀sọbótò DJ Chicken jáde rèé síwájú kó tó di wípé iléeṣẹ́ ọlọ́pàá àti ẹ̀ka àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ní ìpínlẹ̀ Èkó ó rọ́wọ́ tó DJ Chicken ní ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tí a wà yìí. Agbẹjọ́rò rẹ̀ Rotimi Stephen òun ló sọ ọ̀rọ̀ náà wípé ìgbìyànjú ti bẹ̀rẹ̀ báyìí láti lè mọ ọ̀nà tí wọn yóò gbà kí ó lè yọ oníbàárà rẹ̀ asọ̀rọ̀sọbótò DJ Chicken kúrò nínú àhámọ́ àwọn ọlọ́pàá èyí tó wà tí ṣe olú iléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó. tó ẹ̀yin ará ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní títí di ìgbà míì tẹ́ máa ní àǹfààní láti gbọ́ tún lè ní iléeṣẹ́ wa. Mo gbà á ní àdúrà wípé a ò ní kú síwájú ìpò wa. Fún mi Adénígbà ìlómúròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth. Ìlera lọ́rọ̀ kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited